Mátíù orí 26 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 25. Ó sì ṣe nígbà tí Jésù parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ̀yin mọ̀ pé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìrékọjá, a ó sì fi ọmọ ènìyàn lé ní lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébù. Nígbà náà ni àwọn olórí àlùfáà, àwọn akọ̀wé àti àwọn àgbà àwọn ènìyàn péjọ ní ààfin olórí àlùfáà, ẹni tí à ń pè ní Kálífà. Wọ́n sì jọ gbìmọ̀ láti fi ẹ̀tàn mú Jésù kí wọ́n sì pa á. Ṣùgbọ́n wọ́n wí pé kì í ṣe ní ọjọ́ àjọ, kí ariwo kí ó má bàa wà nínú àwọn ènìyàn. Nígbà tí Jésù sì wà ní Bẹ́tánì nílé Símónì adẹ́tẹ̀, obìnrin kan tọ̀ ọ́ wá tí òun ti ìgò òróró ìkunra àlàbásítà iyebíye, ó sì ń dà á sí lórí bí ó ti jókòó tí ó ń jẹ. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i, inú wọn ru, wọ́n wí pé nítorí kí ni a ṣe ń fi èyí ṣòfò? Àbá sà ta ìkunra yìí ní owó iyebíye, àbá sì fi fún àwọn tálákà. Nígbà tí Jésù mọ̀, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń bá obìnrin náà wí? Nítorí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára. Nígbà gbogbo ilé ẹ̀yin ṣáà ní tálákà pẹ̀lú yín, ṣùgbọ́n ẹ̀yin kò ní mi nígbà gbogbo. Nítorí ní èyí tí obìnrin yìí da òróró ìkunra yìí sí mi lára, ó ṣe fún sísìnkú mi. Lóòótọ́ ni mo wí fún yín, níbikíbi tí a bá gbé wàásù ìhìnrere yìí ní gbogbo ayé, níbẹ̀ pẹ̀lú lè a ó sì ròyìn èyí tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀. Nígbà náà lé ọ̀kan nínú àwọn 12 tí à ń pè ní Júdásì Ìsíkáríòtì tọ̀ àwọn olórí àlùfáà lọ. Ó sì wí pé, kí ilẹ̀ yín ó fi fún mi, èmi ó sì fi yín lé yín lọ́wọ́. Wọ́n sì bá a ṣe àdéhùn 30 owó fàdákà. Láti ìgbà náà lọ ni ó sì ti ń wá ọ̀nà láti fi lé wọn lọ́wọ́. Nígbà ọjọ́ ìkíní àjọ àìwúkàrà, àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá, wọ́n sì wí pé, níbo ni ìwọ ń fẹ́ kí a pèsè sílẹ̀ dè ọ́ láti jẹ ìrékọjá? Ó sì wí pé, ẹ wọ ìlú lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan báyìí, ẹ sì wí fún un pé, olùkọ́ni wí pé, àkókò mi súnmọ́ etílé, èmi ó ṣe àjọ ìrékọjá ní ilé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi. Àwọn ọmọ ẹ̀yìn náà sì ṣe gẹ́gẹ́ bí Jésù ti fi àṣẹ fún wọn, wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀. Nígbà tí alẹ́ sì lẹ́, ó jókòó pẹ̀lú àwọn 12. Bí wọ́n sì ti ń jẹun, ó wí pé, lóòótọ́ ni mo wí fún yín, ọ̀kan nínú yín yóò fi mí hàn. Wọ́n sì káàánú gidigidi, olúkúlùkù wọn bẹ̀rẹ̀ sí bí léèrè pé, Olúwa, èmi ni bí? Ó sì dáhùn wípé, ẹni tí ó bá mi tọwọ́ bọ inú àwo, òun náà ni yóò fi mí hàn. Ọmọ ènìyàn lọ bí a ti kọ̀wé nípa tirẹ̀, ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà láti ọ̀dọ̀ ẹni tí a gbé ti fi ọmọ ènìyàn hàn. Ìbá sàn fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí i. Nígbà náà ni Júdásì tí ó fi hàn dáhùn wípé, Rábì, èmi ni bí? Ó sì wí fún un pé, ìwọ wí. Bí wọ́n sì ti ń jẹun, Jésù mú àkàrà, ó sì súre, ó sì bù ú, ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí pé, gbà, jẹ, èyí yìí ni ara mi. Ó sì mú ago, ó dúpẹ́, ó sì fi fún wọn, ó wí pé, gbogbo yín ẹ mu nínú rẹ̀, nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n mo wí fún yín, láti ìsinsìnyí lọ, èmi kì yóò mu nínú èso àjàrà yìí mọ́ títí yóò fi di ọjọ́ náà, nígbà tí èmi ó sì bá yín mu titun ní ìjọba bàbá mi. Nígbà tí wọ́n sì kọ orin kan tán, wọ́n jáde lọ sórí òkè Ólífì. Nígbà náà ni Jésù wí fún wọn pé, gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru yìí, nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé, èmi ó kọlu olùṣọ́ àgùntàn, a ó sì tú agbo àgùntàn náà káàkiri. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde, èmi ó ṣáájú yín lọ sí Gálílì. Pétérù sì dáhùn, ó wí fún un pé, bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ lára rẹ, èmi kì yóò kọsẹ̀ láé. Jésù wí fún un pé, lóòótọ́ ni mo wí fún ọ pé, ní òru yìí kí àkùkọ kí ó tó kọ, ìwọ ó sẹ́ mi nígbà 3. Pétérù wí fún un pé, bí ó tilẹ̀ di àti bá ọ kú, èmi kò jẹ́ sẹ́ ọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn wí pẹ̀lú. Nígbà náà ni Jésù bá wọn wá sí ibì kan tí à ń pè ní Gẹ́sémánì. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ jókòó níhìn yìí nígbà tí mo bá lọ gbàdúrà lọ́hùn-ún yìí. Ó sì mú Pétérù àti àwọn ọmọ Sébédè méjèèjì pẹ̀lú rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí banújẹ́, ó sì bẹ̀rẹ̀ sí rẹ̀wẹ̀sì. Nígbà náà ni ó wí fún wọn pé,
ọkàn mi bàjẹ́ gidigidi títí dé ikú. Ẹ dúró níhìn yìí kí ẹ sì máa bá mi ṣọ́nà. Ó sì lọ síwájú díẹ̀, ó sì dojúbolẹ̀, ó sì gbàdúrà wípé bàbá mi, bí ó bá lè ṣe pé jẹ́ kí aago yìí kí ó kọjá lórí mi, ṣùgbọ́n kì í ṣe bí èmi ti ń fẹ́ bí kò ṣe bí ìwọ ti ń fẹ́. Ó sì tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn sùn. Ó sì wí fún Pétérù pé, kí ńlá, ẹ̀yin kò lè bá mi ṣọ́nà ní wákàtí kan. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ̀yin ó má bàa bọ́ sínú ìdẹwò. Lóòótọ́ li ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣàìlera fún ara. Ó sì tún padà lọ ní ẹ̀rìnkejì, ó sì ń gbàdúrà wípé bàbá mi, bí aago yìí kò bá lè ré mi kọjá, bí kò ṣe pé mo mú ìfẹ́ tìrẹ ni kí a ṣe. Ó sì wá, ó sì tún bá wọn ń sùn nítorí tí ojú wọn kún fún oorun. Ó sì wí fún wọn sílẹ̀, ó sì tún padà lọ, ó sì gbàdúrà ní ẹ̀rìnkẹta, ó ń sọ ọ̀rọ̀ kan náà. Nígbà náà ni ó tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó sì wí fún wọn pé, ẹ máa sùn wàyí kí ẹ sì máa sinmi. Wò ó, wákàtí kù fẹ́ẹ́fẹ́ tí a ó sì fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́. Ẹ dìde kí a máa lọ. Wò ó, ẹni tí ó fi mí hàn súnmọ́ tòsí. Bí ó sì ti ń sọ lọ́wọ́, wò ó, Júdásì, ọ̀kan nínú àwọn 12 dé, àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀, tí àwọn ti idà pẹ̀lú ọ̀gọ́ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá. Ẹni tí ó sì fi hàn ti fi àmì fún wọn wípé ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò lé ẹnu, òun náà ni ẹ mú un. Lójú kan náà ó wá sọ́dọ̀ Jésù, ó sì wípé, àlàáfíà, olùkọ́ni, ó sì fi ẹnu kò lé ẹnu. Jésù sì wí fún un pé, ọ̀rẹ́, nítorí kí ni ìwọ fi wá? Nígbà náà ni wọ́n wá, wọ́n sì gbé ọwọ́ lé Jésù, wọ́n sì mú un. Sì wò ó, ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú Jésù na ọwọ́ rẹ̀, ó sì fa idà rẹ̀ yọ, ó sì ṣá ọ̀kan tí í ṣe ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì gé e lé etí sọnù. Nígbà náà ni Jésù wí fún un pé, fi idà rẹ sí ipò rẹ, nítorí pé gbogbo àwọn tí ó mú idà ni yóò ti pa idà ṣègbé. Ìwọ ṣèbí èmi kò lè ké pe bàbá mi, òun ìbá sì fún mi ju lẹ́gíọ́nì áńgẹ́lì 12 lọ lójú kan náà yìí. Ṣùgbọ́n ìwé mímọ́ yóò hà ti ṣe tí yóò fi ṣẹ pé bẹ́ẹ̀ ni yóò rí. Ní wákàtí náà ni Jésù wí fún ìjọ ènìyàn pé, èmi li ẹ̀yin jáde tọ̀ wá bí olè, tí ẹ̀yin ti idà àti ọ̀gọ́ láti mú. Ní ojoojúmọ́ li èmi ń bá yín jókòó ní tẹ́ḿpìlì tí èmi kọ́ yín, ẹ̀yin kò sì gbé ọwọ́ lé mi. Ṣùgbọ́n gbogbo èyí ṣẹ kì í ìwé mímọ́ àwọn wòlíì bá lè ṣẹ. Nígbà náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi sílẹ̀, wọ́n sì sá lọ. Àwọn tí ó sì mú Jésù fà á lọ sí ilé Kálfà olórí àlùfáà, níbi tí àwọn akọ̀wé àti àwọn àgbààgbà gbé pọ̀ jọ sí. Ṣùgbọ́n Pétérù tọ̀ lẹ́yìn ilé òkèèrè títí fi dé àgbàlá olórí àlùfáà. Ó bọ́ sí ilé, ó sì bá àwọn ọmọ ọ̀dọ̀ náà jókòó láti rí òpin rẹ̀. Nígbà náà ni olórí àlùfáà àti àwọn alàgbà àti gbogbo àjọ ìgbìmọ̀ ń wá ẹlẹ́rìí èké sí Jésù láti pa. Ṣùgbọ́n wọn kò rí ohun kan. Òtítọ́ ni ọ̀pọ̀ ẹlẹ́rìí èké wà, ṣùgbọ́n wọn kò rí ohun kan. Níkẹyìn ni àwọn ẹlẹ́rìí èké 2 wà. Wọ́n wí pé ọkùnrin yìí wí pé, èmi lè wó tẹ́ḿpìlì Ọlọ́run, èmi ò sì kọ́ ní ijọ́ 3. Olórí àlùfáà sì dìde, ó sì wí fún un pé, ìwọ kò dá nǹkan, kí lè èyí tí àwọn wọ̀nyí jẹ́rìí sí ọ? Ṣùgbọ́n Jésù dákẹ́. Olórí àlùfáà dáhùn, ó sì wí fún un pé, mo fi Ọlọ́run alààyè bẹ̀ ọ́ pé kí ìwọ kí ó sọ fún wa bí ìwọ bá ṣe Kristi ọmọ Ọlọ́run. Jésù wí fún un pé, ìwọ wí. Ṣùgbọ́n mo wí fún yín, lẹ́yìn èyí ni ẹ̀yin ó rí ọmọ ènìyàn tí yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára, tí yóò sì máa ti inú àwọsánmọ̀ ọ̀run wá. Nígbà náà ni olórí àlùfáà fa aṣọ rẹ̀ ya, ó wí pé, ó sọ ọ̀rọ̀ òdì, ẹlẹ́rìí kí ni a sì ń wá? Wò ó, ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òdì náà nísinsìnyí. Ẹ̀yin ti rò sí. Wọ́n dáhùn wípé ó jẹ̀bi ikú. Nígbà náà ni wọ́n tutọ́ sí i lójú, wọ́n kán an lẹ́sẹ̀, àwọn ẹlòmíràn fi àtẹ́lẹwọ́ wọn gbá ọ lójú. Wọ́n wí pé, sọtẹ́lẹ̀ fún wa, ìwọ Kristi, ta ni ẹni tí ó ń lù ọ́ nì? Pétérù jókòó lóde ilé ààfin. Nígbà náà ni ọmọbìnrin kan tọ̀ wá, ó wí pé, ìwọ pẹ̀lú wa pẹ̀lú Jésù ti Gálílì.
ṣùgbọ́n ó sẹ́ lé ojú gbogbo wọn, ó wí pé, èmi kò mọ ohun tí ìwọ ń wí. Nígbà tí ó sì jáde sí ìloro, ọmọbìnrin mìíràn sì rí, ó sì wí fún àwọn tí ó wà níbẹ̀ pé, ọkùnrin yìí wà pẹ̀lú Jésù ti Násárẹ́tì. Ó sì tún fi èpè sẹ́ wípé, èmi kò mọ ọkùnrin náà. Nígbà tí ó pẹ́ díẹ̀, àwọn tí ó dúró níbẹ̀ tọ̀ wá, wọ́n wí fún Pétérù pé, lóòótọ́ ọ̀kan nínú wọn ni ìwọ ṣe, nítorí pé òun rẹ̀ fi ọ́ hàn. Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí búra àti sí ire wípé, èmi kò mọ ọkùnrin náà. Lójú kan náà àkùkọ sì kọ. Pétérù sì rántí ọ̀rọ̀ tí Jésù wí fún un pé, kí àkùkọ kí ó tó kọ, ìwọ ó sẹ́ mi lẹ́rìn mẹ́ta. Ó sì bọ́ sí òde, ó sọkún kíkorò.